A kì í bímọ ká sọ ní baálé. Díẹ̀díẹ̀ ni ọmọ yóò máa dàgbà tí ó fi dépò àgbà, bí kádàrá bá gbà bẹ́ẹ̀ fún un láti di àgbà ọ̀hún kí ọlọ́jọ́ tó dé. Ikú dóró, ikú ṣèkà, ikú ṣe bẹ́ẹ̀ ó mú Àdùkẹ́ Gold ọmọ Àjàyí lọ. Kòkòrò jẹ́ agbádùn obì tó gbó. Olóògbé Àdùkẹ́ Àjàyí tí àwọn èèyàn mọ̀ sí Àdùkẹ́ Gold, olórin ẹ̀mí. Òun náà rí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ayé o. Ó gbìyànjú ìwọ̀n tó lè ṣe kó tó di pé ẹni tó ní ẹ̀mí rẹ̀ gbà ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2024 tá wà nínú èyí tí ń ṣe ọjọ́ òní. Ohun tó ń dùn ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ nípa ikú ọ̀dọ́mọbìnrin náà ni pé ó kojú àwọn ìpèníjà púpọ̀ láti kékeré. Nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jẹ́ ọ̀rọ̀ àwọn ìjìyà náà ni ikú bá mú lọ. Lára àwọn ìlàkàkà àti ìgbìyànjú Àdùkẹ́ Gold, ẹni tó jáde láyé ní rèwerèwe rẹ̀, gẹ́gẹ́ bó ṣe máa ń sọ lẹ́nu ara rẹ̀ àti lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ìlú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bí Àdùkẹ́ Àjàyí. Ọmọ ọdún 4 ló wà tó ti pàdánù àwọn òbí rẹ̀ méjèèjì. Ó ti fìgbà kan rí kiri àwọn ọjà bíi bàtà àwọ̀yílẹ̀, sílípàsì, ẹja gbígbẹ àti iṣu. Bí Àdùkẹ́ ṣe jẹ́ aláìlẹ́nìkan ní kékeré tó, bẹ́ẹ̀ ló tún ní àìsàn kan tó máa ń jẹ́ kó dákú lọ́pọ̀ ìgbà kó tó di pé ó rí ìwòsàn sí èyí. Ìgbà kan wà tó jẹ́ orí ẹja ni ọmọbìnrin yìí máa lọ ń kó lọ́dọ̀ àwọn tó ń ta ẹja tútù. Ó ní àwọn máa ń purọ́ fún àwọn ẹlẹ́ja náà pé ẹja ọ̀hún làwọn fẹ́ fún àwọn ajá jẹ, tó sì jẹ́ pé àwọn làwọn ó jẹ. Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ ló kọ́kọ́ ń jẹ́ nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ orin, nítorí èèyàn lẹ́gẹ́lẹ́gẹ́ tó fẹ́lẹ́ lórí ìtàgé ni. Òṣèré tíátà ní Gbẹ́ngà Adéwùsì, táwọn èèyàn mọ̀ sí Bàbá Ìtùnú, ló máa ń gbé Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ wá sí orí ètò tó ń ṣe lórí tẹlifíṣàn nípínlẹ̀ Èkó ní nǹkan bíi 20 ọdún sẹ́yìn. Orí ètò náà ni Àdùkẹ́ ti di mímọ̀ fún ayé, tó sì tún ń kọrin níbi àwọn ìsọjí ṣọ́ọ̀ṣì. Orin tó kọ níbi ìsìnkú Bàbá Àrà, olórin ẹ̀mí, túbọ̀ jẹ́ kó di mímọ̀ fáyé. Nígbà tí òkìkí Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ bẹ̀rẹ̀ sí í kàn, ló yí orúkọ náà padà sí Gold. Ó sọ nígbà náà pé ohun tí èèyàn bá pè mọ́ ara rẹ̀ ni yóò ṣẹlẹ̀ sí. Ọmọbìnrin náà ní òun kò fẹ́ Pẹ́ńkẹ́lẹ́ tí ń ṣe ayédèrú mọ́. Góòlù tí ń ṣe wúrà lòun fẹ́ kí ayé máa pè mọ́ òun. Olóògbé Àdùkẹ́ rí àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ sí yunifásítì nígbà tí Ọ̀nàrẹ́bù Ọpẹ́yẹmí Bámidélé, kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá nípínlẹ̀ Èkó nígbà náà, fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Yunifásítì ìpínlẹ̀ Èkó tí ń ṣe LASU ni Àdùkẹ́ ti gboyè nínú ìmọ̀ nípa ìbáṣepọ̀ ilẹ̀ òkèèrè, International Relations. Ọmọbìnrin yìí tún lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn ọmọdé, ó sì gba àmì ẹ̀yẹ dípílọ́mà láti orílẹ̀-èdè United Kingdom. Olóògbé Àdùkẹ́ Gold kẹ́kọ̀ọ́ nípa àwọn àkàndá èèyàn, nípa ìtọ́jú àti ọ̀sìn ẹja. Ó kọ́ nípa iṣẹ́ olópò àti àkàrà òyìnbó ṣíṣe, yàtọ̀ sí iṣẹ́ orin tó sọ di olókìkí. Orin Múdẹ̀bọ̀, Àbọ̀rú Àbọ̀yè tí òun pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí jọ kọ gbẹ̀yìn di ohun tí àwọn èèyàn torí ẹ̀ sọ̀rọ̀ sí Tọ́pẹ́ nígbà náà. Ṣùgbọ́n Àdùkẹ́ Gold dáhùn nígbà náà pé kí ẹnikẹ́ni má ṣe bú Tọ́pẹ́ Àlàbí. Ó lòun kọ orin náà, òun kàn pé Tọ́pẹ́ Àlàbí láti bá òun ṣe eré náà papọ̀ lójú agbo ni. Olóògbé yìí sọ pé kí wọ́n máa darí gbogbo èébú wọn sí ọ̀dọ̀ òun ló dára jù, nítorí yóò jẹ́ kí ògo òun túbú sí ni. Ọ̀kan lára orin rẹ̀ tó ṣe tó pè ní Nítorí Ògo. Ó yànnàná ògo àti ohun tí ojú ológo ń rí kó tó dépò ògo ọ̀hún, ògo tí kò ní wọ òkùnkùn. Àwọn orin rẹ̀ míì ni Ọlọ́run Dé, Àdúrà, Gbémiga, Ẹnìkan Péré, Ṣínà Ayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn àgbọ́sọgbánù tó ń jà rànyìn lórí ayélujára rèé lọ́wọ́lọ́wọ́ o, nípa ọ̀dọ́bìnrin olórin ẹ̀mí yìí, Àdùkẹ́ Gold, tó jáde láyé ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ òní. Olórin ẹ̀mí akẹgbẹ́ rẹ̀ Esther Ìgbẹ́kẹ̀lé ló fi
sórí ojú òpó ayélujára Instagram rẹ̀ pẹ̀lú fọ́tò arẹwà ọmọbìnrin tó kú lójijì náà, tó sì kọ àkọlé kan sí abẹ́ rẹ̀ báyìí pé RIP Àdùkẹ́ Gold, akọni ti ṣubú. Ìròyìn náà ló gborí ayélujára kan tí gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ikú Àdùkẹ́ Gold yìí ló tún dàbí ti olórin ẹ̀mí nì olóògbé Mọ́rẹ́níkẹ́jì Esther Ìgbìọ̀run. Ikú Àdùkẹ́ Gold yìí ló tún dàbí ti olórin ẹ̀mí nì olóògbé Mọ́rẹ́níkẹ́jì Ìgbìọ̀run, tí òun náà jáde láyé nínú oṣù kẹrin ọdún yìí, tí ọjọ́ orí rẹ̀ kò sì tó nǹkan pẹ̀lú. Bí Ìgbìọ̀run ṣe kú lójijì tí òkìkí ikú náà gbalẹ̀ kan tí kálukú sì ń fi ìdárò bọ ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fẹ́ràn orin Àdùkẹ́ Gold àti ọmọbìnrin náà fúnra rẹ̀ ni wọ́n ti ń ṣe ìdárò tiẹ̀ náà báyìí o. Wọ́n sọ pé ọ̀fọ̀ ńlá ló tún ṣẹ̀ lágboolé àwọn olórin ẹ̀mí nílànà Kìrìsìtẹ́nì lẹ́ẹ̀kan sí. Bó tilẹ̀ jẹ́ pé àṣírí ikú Àdùkẹ́ Gold kò tíì hàn sí ayé, ohun tó dájú ni pé ọmọbìnrin tó di ọmọ òrukàn láti kékeré náà ti kúrò lókè èèpẹ̀. Kí Ọlọ́run dẹlẹ̀ fẹ́ni re, kí ọba mi òkè má ṣe ń ṣiṣẹ́ ń tẹ̀lé, kí ọdún jìnnà sọ́dún. Láṣẹ Èdùmàrè. Àníre jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó lórí ikú gbajúgbajà olórin ẹ̀mí Àdùkẹ́ Gold láti ẹnu èmi Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Olúwatósìn láti iléeṣẹ́ Jígí Alára. Títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.